ṣé Ibrahim radiyallahu anhu ó fi ìfẹ́ àti mímọ yin ànábì gbáwájú ànábì fàmọ́ra nípa ó yin ànábì. gbogbo ṣùgbọ́n ìfẹ́ ànábì ló fi gbáwájú látara fún nífẹ̀ẹ́ ànábì wá fà mọ́ra nítorí pé ó yin ànábì. torí pé ó yin ànábì. táwo bá wá kéwú tá a fi lè yin ànábì. táwo bá wá kéwú tá a lè fi yin ànábì. ànímọ̀. a sì nímọ̀ tá a lè fi yin ànábì. tá a lè fi yin ànábì. àmọ́ wá sàṣàlátù fún. kájẹ̀ wàá máa sàṣàlátù fún. eléyìí ni mẹ́sẹ̀gì táwa fúnra wa. eléyìí ni mẹ́sẹ̀gì tí bàbá wa fún wa nínú àwẹ̀. kálukú tó ń ṣe wáàsí ní íńtánẹ́ẹ̀tì oríṣi ló ń fún àwọn èèyàn ní àǹfààní ló ń fún wa ní mẹ́sẹ̀gì. kálukú tó ń ṣe wáàsí lórí íńtánẹ́ẹ̀tì òun ló ń fún kálukú ló ń fún wa ní mẹ́sẹ̀gì. ẹni tó fún wa ní náfìlà. ẹni tó fún wa ní náfìlà. ẹni tó fún wa ní nákàlí yàsí. ẹni tó fún wa ní nákàlí yàsí. ẹni tó fún wa nákàlí tọ́ha. nínú àwẹ̀ yìí náà àwọn tó fún wa ní nákàlí tọ́ha wọn fún wa. àti oríṣiríṣi bẹ́ẹ̀. àti oríṣiríṣi bẹ́ẹ̀ mẹ́sẹ̀gì ní kálukú sà páàsì. mẹ́sẹ̀gì tí mi wà á páàsì. mẹ́sẹ̀gì tí bàbá wọn wà á páàsì. ẹ máa jásàlátù yóò pọ̀ fànàbí. òní pé ẹ jẹ́ ká sàlátù wa ó pọ̀ fànàbí o sallallahu alaihi wasallam ẹ jẹ́ àwọn sàlátù púpọ̀ fún. mo sì ní ìdí fún. bàbá wa sì ní ìdí fún. lákọọ́lẹ̀. Allah subhanahu wa ta'ala. ọlọ́run bá ọmọ tó láàrẹ ga. ó bí ànábì Musa. ó bí ànábì Musa. alayhi salatu wassalam. ó ní Musa. ó ní wa Musa. Musa ní náà. ànábì Musa ní náà. sọ fẹ́ kí n súnmọ́ ojú bí dúdú ojú ṣe sún máa funfun lọ. ṣó o fẹ́ kí n súnmọ́ ju bí dúdú ojú ti súnmọ́ funfun inú ojú yẹn lọ. ṣé àpé kò ṣe pínyà kò sí. Musa ló ń fẹ́ bẹ́ẹ̀. ànábì Musa ní òun fẹ́ bẹ́ẹ̀. sọ fẹ́ kí n súnmọ́ ojú bí àwọn ṣe súnmọ́ ọ̀rọ̀ lọ. ṣó o fẹ́ kí n súnmọ́ ojú báwọn ṣe súnmọ́ ọ̀rọ̀ lọ ẹ wo sí súnmọ́ yẹn bó ṣe tóbi tó. Musa ló ń fẹ́ bẹ́ẹ̀. ànábì Musa ní mo fẹ́ bẹ́ẹ̀. sọ fẹ́ kí n súnmọ́ ojú bí ẹ̀mí ṣe súnmọ́ ara lọ. ṣó o fẹ́ kí n súnmọ́ ojú bẹ́ẹ̀ mi ṣe súnmọ́ ara lọ. Musa ló ń fẹ́ bẹ́ẹ̀. ànábì Musa ní mo fẹ́ bẹ́ẹ̀. Ọlọ́run ní tó bá rí bẹ́ẹ̀ lọ́pẹ́ tó fẹ́ nìyẹn wá ó dọwọ́ rẹ̀ mójútó mímọ́ ṣe àsàlátù lọ́pọ̀lọpọ̀ fún olólùfẹ́ mi Ànábì Muhammadu. nínú wa ń sọ fún bàbá yìí. bàbá wa àwọn náà wá ń sọ fún wa báyìí. mẹ́sẹ̀gì tèmi nínú àwẹ̀ ọdún ni. nínú àwẹ̀ ọdún yìí mẹ́sẹ̀gì bàbá wa. alayna bi kasrati salati ala Muhammad. ó ní wípé gbogbo wa ẹ jẹ́ á lọ pọ̀ lọ́sàlátù fún Ànábì Muhammad. ẹ jọ gbó rẹ̀ dáadáa. wọ́n jà sọ̀pọ̀ ní